Africa Content TV. Kakọ dúpẹ́ torí ẹni tó bá pass ní school tó gba first class tó pass dáadáa ó yẹ ká yìí Lagos Island káyìn Lagos Mainland Agége agàrọ́jú yìnyín ní àárín lẹ́wà àríbẹ̀ ṣe ń rí tẹ́lẹ̀ Kórógbé la ṣe Ìkòròdú mo ṣàì àtọ́ṣe dáadáa ni ọ. Ọpẹ́lọpẹ́ àwọn yẹn o tí wá tọ́pẹ́ lára wọn o ẹ̀yin tó kù ẹ̀yin tẹ́ gba òdo last nìyí àwọn last ní gbogbo àwọn structure wa Ọ̀jọ́ wọ́n ti kúrò majority ó ti di Ọ̀jọ́ minority. Nígbà tí àwọn bàbá wa àti àwọn aṣíwájú wa tán jọ̀gá wa tán wà ní ayé tán wà nípò kọ́lọ́fọ̀rún kẹ́ bàbá Ẹ̀gẹ́sù àrò gbogbo wọn yẹn sí ara o Badmus tó bá ti pawọ́ pọ̀ ẹ̀yẹ báwọn Ìgbò ń gbé bẹ́ẹ̀ gbà yẹn náà Ọ̀jọ́ ti di majority níta ṣe ń pè wọ́n lọ́jọ́ majority yẹn tó bá gbé wọlé gbẹ̀mí ìbò yẹn á dún. Ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí gbòdo ẹ̀ máa sọ excuse spare part ni irọ́ ni ẹ pọ̀ jù wọ́n lọ ẹ pọ̀ jù PDP lọ ẹ ṣiṣẹ́ délẹ̀ ni àmúwọ́d òfin same thing Ajẹ́rọ̀mí Ìfẹ́lódù náà same thing Òṣòdì. Same thing. Ìbò sí o àwọn kan pariwo etí ọ̀sà Ọlọ́run ló ní ká ṣe bàríà ọba kan rèé lu omi lọ ní straight. Ọlọ́run ní ká ṣe bàríà díẹ̀ àwọn kìnìún ti gbé àwọn oníbò lọ bàríà yẹn ni ò jẹ́ kí tí ọ̀sà bọ́ sómi o Sùúrùlérè 2 àwọn kan máa pọ̀ fọ̀ ọ̀rọ̀ abá lè kọjá orí bíríìjì wá sí sílẹ̀ máa lọ gbé ariwo kìnìkan dání àfọ̀ṣọ irọ́ ni wọ́n rí nǹkan kan fọ̀. Àlìmọ̀ṣọ́ ẹ̀dìdé kiri àti wọ́ọ̀dù sẹ́yìn nìyẹn ẹ̀fẹ́ ìlìbàjẹ́.